Inú ìbẹ̀rùbojo ni ọ̀pọ̀ àwọn ará ìpínlẹ̀ Abia wà báyìí, pàápàá àwọn ará agbègbè Obikabia tó wà ní ìlú Abia lórí bí wọ́n ṣe fi ẹ̀mí àwọn sójà bíi 5 bọ́n ṣe fi ṣòfò ní Ọjọ́bọ̀ tí í ṣe ọjọ́ Thursday ọ̀sẹ̀ yìí tí í ṣe 30 oṣù karùn-ún ọdún 2024 tó sì jẹ́ pé àwọn iléeṣẹ́ ológun orílẹ̀-èdè yìí wọ́n ti kéde àwọn sójà 5 tí wọ́n fẹ̀mí wọn ṣòfò tí wọ́n sì ti jẹ́ kó di mọ̀ pé àwọn yóò gbẹ̀san lórí ọ̀rọ̀ náà. Ẹ rántí pé lọ́jọ́ Thursday ọ̀sẹ̀ yìí táwọn ọmọ ẹgbẹ́ tí gbàgbọ́ wà pa àwọn ni wọ́n ń jìjàǹgbara fún òmìnira ilẹ̀ Igbo ìyún Indigenous People of Biafra IPOB tí wọ́n tún pera wọn náà Eastern Security Network tí wọ́n ṣàjọyọ̀ ọdún àyájọ́ ọjọ́ Biafra ìyún Biafra Day. Ó ní wọ́n máa ṣekú pa àwọn sójà 5 kan ní Obikabia Junction ní ìlú Abia, èyí tó di ariwo ńlá káàkiri orílẹ̀-èdè yìí tó sì jẹ́ wípé àwọn aláṣẹ wọn ti gbé owó sílẹ̀ fún ẹni tó bá lè mọ àwọn tí wọ́n pa àwọn sójà náà. Ṣá o, iléeṣẹ́ ológun orílẹ̀-èdè yìí wọ́n ti fi àtẹ̀jáde síta lórí ọ̀rọ̀ náà, bẹ́ẹ̀ ni wọ́n dárúkọ àwọn sójà 5 tí wọ́n pa. Wọ́n ní sójà 5 àti àwọn aráàlú 6 ni wọ́n fẹ̀mí wọn ṣòfò nínú ìṣẹ̀lẹ̀ náà. Bẹ́ẹ̀ náà ní sájẹ́ǹtì 2, kọ́bùrò ìyún kọ́pùrà 2 àti kọ́bùrù lance ìyún lance kọ́pùrà ẹyọ̀kan ni àwọn afẹ̀míṣòfò náà fẹ̀mí wọn ṣòfò. Orúkọ àwọn sójà tí wọ́n fẹ̀mí wọn ṣòfò náà àti nọ́mbà wọn ni Sergeant Charles Ugochukwu tí nọ́mbà iṣẹ́ ogun ẹ̀ jẹ́ 94 NA381467, Sergeant Bala Ibrahim 03 NA531028, Corporal Gideon Igwe 10 NA657085, Corporal Ikpeama Ikechukwu 13 NA705483, Corporal Augustine Emmanuel 13 NA706663. Ṣá o, iléeṣẹ́ ológun orílẹ̀-èdè yìí wọ́n láwọn ò ní fọwọ́ yẹpẹrẹ mú ọ̀rọ̀ náà o, tí wọ́n sì láwọn yóò rí pé àwọn gbẹ̀san ikú àwọn akẹgbẹ́ àwọn. Ní báyìí níṣe làwọn aráàlú Obikabia tó wà ní ìjọba ìbílẹ̀ Obingwa ní ìlú Aba ìyún ní ìpínlẹ̀ Abia tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ ni wọ́n ti ń sá kíjokíjo kiri o, nítorí pé wọ́n mọ̀ pé àwọn sójà wọn kì í fọ̀rọ̀ àwọn akẹgbẹ́ wọn tí wọ́n bá pa wọn kì í fi ṣeré rárá.